ọ̀rọ̀ ọ̀fẹ́ òun náà ni ẹ̀mí mọ́ ti lè gbé á lónìí o. òfẹ́ tọ̀ ẹ́ tọ́ gẹ́gẹ́ bí èyí kà á kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ nínú Kọ́ríńtì kínní orí 13 látẹsẹ̀ kínní dé ìsàlẹ̀. wàá rí i pé kété orí ni ó dá lórí ọ̀rọ̀ òfẹ́. ó dẹ̀ sọ nípa ohun kan jẹ́ pé ọ̀nìyàn yọ̀ níbi ẹ̀bùn kèrì wí ohun bẹ́ẹ̀ yìí o á rọ́pò òfẹ́ Ọlọ́run nínú ayé òun àbí nínú òṣìṣẹ́ ìránṣẹ́ òun. kó bá jẹ́ pé lọ́ẹ̀tọ́ lẹ̀mí Ọlọ́run òfẹ́ Ọlọ́run nínú ọkàn rẹ ohun kan àkọ́jẹ́ pé wẹ́ẹ̀ yà ṣe lónìí o nínú Kọ́ríńtì kínní orí 13 ní ẹsẹ̀ 5 bẹ́ẹ̀ ni àkòrí ọ̀rọ̀ tòní lè ti jáde. ó wí pé òfẹ́ èèwùwà àrètọ́ òwà kẹ́tọ́ òwà pálapàla òwà pàlàpàlà. kọ̀yàn bá ní òfin Ọlọ́run nínú ọkàn rẹ̀ ẹ̀yà ṣìṣe ẹ̀yà ṣùwà ẹ̀yà hù torí pé òfin Ọlọ́run nínú ọkàn ọ̀nìyàn tó bá jẹ́ tọ̀ẹ́tọ́ á darí òfẹ́ nì sọ́dọ̀ ọmọnìkejì ra kà á mójú rí. nínú lọ́ọ́lẹ́yà á dẹ̀ àwùwá jáde sí ọmọnìkejì. wọ́n wí Paul apostoli ló bẹ̀rẹ̀ orí nì lẹ́sẹ̀ kínní níbẹ̀. ìkímọ̀ lóríṣiríṣi ẹ̀bùn òfèdèfọ̀ ni ògbàgbọ́ ni kété ẹ̀bùn kó jẹ́ pé ọ̀yàn yóò mú ṣiṣẹ́ ìyanu kí ṣé òkèlú dí. ṣùgbọ́n kó bá ti mọ̀ sùn fẹ́ nínú ọkàn òun iye ló dàbí ó dẹkẹ̀ dún àbí kíńbálì olóògoro bí òfìfo àgbáṣá ọkọ̀ pariwo sọnù. torí náà gbà kó ìyá dé ẹsẹ̀ 5 ni. ìhòfẹ́ ìhùwà àrètọ́ bíi kẹ́yìn bíi kọ́nìyàn jowú. wọ́n fẹ́ràn ọmọnìkejì rẹ ṣùgbọ́n wọ́n jowú tẹ̀síwájú rẹ̀. èyí túmọ̀ sí pé ẹ̀sùn fi Ọlọ́run nínú ọkàn rẹ̀. òwà àrètọ́ bíi kẹ́yìn bí ìgbéraga kọ̀yàn lọ́rùn líle kọ̀nìyàn wú kẹ́ a fẹ̀ kẹta ká a lé kẹ́ gbéra rẹ̀ á gẹṣin kẹ́ a kéde òyìn ọ̀rá rẹ̀. irú ìhàn òwà bí èyí ni ọ̀nìkan bá lófin Ọlọ́run nínú tọ̀ẹ́tọ́ ìwàkuwà sọ́lọ́run àbí sí ọmọnìkejì rẹ̀. òfẹ́ ilé múra ara rẹ̀ ya súpò ọ̀wọ̀ èèwùwà ìdọ̀tí èèwùwà játijàti èèwùwà kó jẹ́ pé lè kọ̀rọ̀ kó jẹ́ pé ẹ̀ bá èrí kó jẹ́ látẹnu ẹ̀ bá mu. èèwùwà òtìjú èèwùwà kó jẹ́ pé ọ̀tọ̀ nu kọ́ ní sínú ọ̀tọ̀ ni n kì í wí síta láti ẹ̀rùn rẹ̀. òfẹ́ ẹlẹ́mi àrìṣọ̀ títọ́ ṣe láàkútẹ́ dúró lórí ọ̀títọ́ ìrere orí rẹ̀ ni òfẹ́ á dúró sí. òfẹ́ jà fa wàhálà lọ́sẹ̀ mọ̀tẹ́ bá yí ọ̀rá rẹ̀ jẹ́ pẹ̀lú mukómo ṣòfẹ́kòfẹ́ sí ọmọnìkejì. òfẹ́ ọ̀nìkan lẹ́mi òfẹ́ nínú ọ̀rá rẹ̀ lẹ́mi òjẹkújẹ wọ̀bìà àti kọ̀nìyàn mọ́ yóò mú ahọ́n rẹ̀ kí èso mọ́lẹ̀ kẹ́ka tòṣù òrò ṣá bíi ẹyẹ orí igi. òfẹ́ ìwà àrètọ́ ìwà kọ̀nìyàn rẹ̀ á wò pé ṣé ọmọ Ọlọ́run náà lè yí. kó bá jẹ́ pé lọ́ọ̀tọ́ lọ́jọ́mọ Ọlọ́run kò fẹ́ Kristi Jésù kì í gbénú rẹ̀. Paul apostoli wí bẹ́ẹ̀ o ó dé wí náà kétí kó líbe wí òun gẹ́gẹ́ bí ọ̀nìkan òun rò wípé òun ní ẹ̀mí Ọlọ́run. èmi náà ó rò gẹ́gẹ́ bí mo ní ẹ̀mí Ọlọ́run náà láti yá wí ọ́ lónìí ò wí pé òfẹ́ o gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Kọ́ríńtì kínní orí 13 ẹsẹ̀ 5 èèwùwà àrètọ́ yẹ ayé rẹ o. ó bá rò wà àrètọ́ kankan lébẹ̀ kó mójú parẹ́ ronú padà kó tẹ̀wọ̀n dáríjì lọ́rọ̀ Ọlọ́run Olódùmarè kí òfẹ́ Kristi tọ̀ẹ́tọ́
kẹ́yọ̀ jọba nínú ọkàn rẹ. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán, òfẹ́ ẹ̀wà àrètọ́, ire o.